gbogbo tí yóò bá ṣe Ọlọ́run fẹ́ràn pé kéèyàn ti tàmíd síwájú ní gbogbo akọ́sọ pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. A dúpẹ́ fún Ọlọ́run fún ibi tí Ọlọ́run ní ká wà lẹ́nu. Ká tó sọ̀rọ̀ níwọ̀nba àwọn ọlọ́lá wa ní martaba gbogbo nǹkan ní máa ń ní sábàbí tó bá já sí pé bàbá wa ìmáàmù àgbà tì ní irú àwọn àgbàlagbà báyìí wọ́n máa tẹ̀lé wọn káàkiri ẹni tọ́lọ̀ mi ṣe sábàbí rẹ̀ wọn náà ni bàbá wa ní martaba ọba Ọlọ́run ju ìdáyà ẹ̀ sí wọn lọ́kàn gbé wọ́n sì tẹ̀lé. Téèyàn bá wá ṣerú nǹkan báyìí èyí ó máa retí nǹkan méjì. Àkọ́kọ́ ìjẹ́ yóò ní kọ̀búùlù yóò ní ìgbàwọlé lọ́dọ̀ aráàlú. Ẹ̀ẹ̀kejì àbí yóò ní ìrọ́dù pé àgbà ṣùgbọ́n a rí i pé ètò dájú ni pé ó ní ìgbàwọlé lọ́dọ̀ aráàlú ó fẹ́ lè jásí pé míà fi míà ọgọ́rùn-ún so ó ní gbogbo tá a bá ṣe lẹ́yìn ìgbà tá a ti dúpẹ́ fún Ọlọ́run àtọrọ kẹfà nẹ́bì bàbá wa ní martaba ká sọ pé gbogbo àdúrà tá lè máa ṣe ó ti wà lábẹ́ wàláhì àsìmọ́ká àtàṣe ní lábí kọ̀ọ̀kan sí ọpẹ́ wa ẹlẹ́ẹ̀kejì àwọn aláṣẹ àwọn àfáwà ọ̀bándómà àbí kí n sọ pé the first ọ̀bándómà fún gbogbo tí ń jẹ́ Ìmárátù Ìlọrin àwọn àti bàbá wọn ò mú ọmú òdì mo béèrè lọ́dọ̀ bàbá Makana àwọn ọmọ sábà lò ọ̀rẹ́ wọn kí ni túmọ̀ wọn mú òdì wọ́n ní tí a bá bímọ kíní tó wáyé pé ọyàn ọ̀tún ló bá kọ́ gbé sí lẹ́nu ó wá bímọ kejì ọyàn òsì ló gbé sí lẹ́nu àwọn ọmọ yẹn lè fẹ́ra wọ́n lè máa fẹ́ra wọn ṣùgbọ́n wọ́n máa takora wọn lọ́pọ̀lọpọ̀ gbà so wọn ò mú a rí pé bàbá ọ̀gbándómà tí Ọlọ́run fi oore yìí ṣe ọ̀dọ́gba wọn á gbà pé àwọn kọ́ bàbá àwọn lọ́lọ́run ṣe oore yìí fún so èyí tí ó máa jẹ́ ikmalul khair lórí gbogbo ziyarati wa sí àwọn mọ̀kàrún àwọn alkiram inú ìlú yìí àfi kí á dọ́dọ̀ bàbá wọn nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún mi kí ní ẹ̀wú mi lórí púpọ̀ pé èyí jẹ́ gbogbo èèyàn ní máa ń ronú bí àwọn ṣe ronú yìí ó jẹ́ kí n gbà pé intanet náà fẹ́ ṣe ní dèdè àkókò yìí ká drop ẹ̀ so in tó gbé wa wá sáà ó ní ìgbà tọ́lọ̀ ń ṣe oore yìí a rí àṣẹ gbà láti ọ̀dọ̀ àwọn bàbá pé ẹ lọ mú ìmáàmù àgbà bá àwọn kọ̀ọ̀kan inú ìlú yìí lísì tó kọ́ wà nílẹ̀ 30 nígbà tó yóò di 33 nígbà tó yóò tún lékún wíwábí ta wábí lénìí àwọn Súfí táwọn àjókòó wọ́n ní ìfàádátúkà minka wọ ilé ìka so ẹ̀yin náà lẹ́ni nǹkan yí ọ̀dọ̀ ẹ̀yin náà tó padà sílé ní Sheikh Abdulrazak ẹ̀yin lẹ́ni nǹkan yí o ọ̀dọ̀ ẹ̀yin náà láwá wá tabarrukan láti pé ìmáàmù àgbà tuntun tọ́lọ̀ yíyàn fún Ìlọrin tábá ní àwọn wo Ọlọ́run fi dùnnú jù ẹ̀yin ni number 1
àwa wá láti wá mú ìmáàmù náà ní ó kọ́ àwọn bàbá wa my lord Qadi Qudot al-Muhtaram hafizahullah Sheikh Idris Harun àwọn ní gbogbo jàmáà ni wọ́n mú ọwọ́ bàbá wọ́n fi lé àwọn afáwa Sheikh Abdulrazak Rosmiyan pé oore tọ́lọ̀ ń ṣe fún yín ni o látọ̀dọ̀ ọlọ́láwa min martaba kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n lo oore náà pẹ́ ọlá nàbọ̀wà Muhammad bí àwọn tó ṣáájú bó ṣe dá tó tí wọ́n yìí kó tún dájú bẹ́ẹ̀ lọ ká lò pẹ̀lú ẹ̀mí gúngún àtàláfíà ara so mọ́ ń fi ọwà àti àpọ́nlé pé àwọn bàbá wa Qadi Qudot kẹdákùn kẹ bá wa dìde kẹ wá mú ọwọ́ ìmáàmù àti àwọn bàbá wa bá ṣe mọ́ ṣe ọgbọ́n náà láti mọ́ ọ̀yá prọf àbá jẹ́ tó rẹ̀ tí wọ́n bá ṣe mọ́ ṣe ọ̀yá sẹ́lá mi kẹ́rì أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run atúdúpẹ́ púpọ̀ fún Ọlọ́run atúdúpẹ́ fọ́lọ́run ìgbà tí àwọn afáwà ọlọ́pàá ìwà tí wọ́n fẹ́ gbọ́rọ̀ kalẹ̀ wọ́n yọ kalẹ̀ pé bàbá wa ọlọ́lá wa àrólé àwọn àgbàlagbà tó tún jẹ́ custodian fún Islam lórílẹ̀‐èdè wa àti nílọrin àwọn ni wọ́n gbé wa dìde pé ká wá ṣe eléyìí àwọn náà ni wọ́n ṣe iṣẹ́ yìí wọ́n sọ pé ńgbà míì tá bá ṣe báwọn àwọn míì lè sọ àwọn èèyàn lè máa dìde pé kó máa kù sínú kódà àjòkó bì kan ní àná àbí jẹta wọ́n tún wá sọ pé wọ́n ní ìtí bàbá ọba lórí ṣe Ọlọ́run gbà púpọ̀ àwọn ọlá èèyàn kì í súnmọ́ wọn wọn máa ń fàyà mọ́ra èyí bí olùsọ́pẹ́ mo súnmọ́ bàbá ọba lórí àmọ́ wọ́n fà mí mọ́ra fífà tí wọ́n fà mí mọ́ra ó jẹ́ kí n lè rí àṣírí kankan lára wọn pé nínú tọ́lọ́hún tó fà níbi wa Muhammad tó sì pàtàkì jù tó sì wà ní Quran náà ní sẹ́kínà àsẹ̀kínà yẹn ọ̀dà mẹ́ta ni wọ́n ti dákọ̀ rẹ̀ níbi Suratul Fatah Ọlọ́run fún bàbá ọba lórí ní sẹ́kínà ó sì fún wọn ní ìfarabalẹ̀ ó sì fún wọn ní bọ́ọ̀dù nasari tápẹ́lẹ́ fẹ̀rẹ̀ásà pé káwọ̀ kankan báyìí ká sì ṣe nǹkan kó sì ṣe déédéé Ọlọ́run ló kọ̀ bù wọn bíbù tọ́lọ́ bù wọn yìí náà ló ṣiṣẹ́ lẹ́sì ẹ wá ní àdúrà tá a tún ṣe fún wọn lábẹ́ والله يعزك فتلون بسم الله الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك bàbá ọba lórí njọ́ tí wọ́n ti dá yìí wọ́n ti jẹ́jẹ́ níwájú Ọlọ́run nípa èyí tó kù ìsìlámù làwọn fi ṣe èyí tó kù àwọn fi dáàbò bo ìlú yìí àti Nàìjíríà èyí tó sì kù náà ni pé àwọn ò fi tọrọ nípa ìfẹ́ àtàsìkì Ọlọ́run gbé sí ìlú yìí wọ́n àwọn bí ìlísì àfáwà sọ fún mi ó ní kébì wó kí ó ní gbogbo tí ń bẹ bí ìjìnlẹ̀ lárúbáwá ni pàtàkì àdéhùn ọmọ yín náà tẹlifíṣàn tó a bá zẹ́rà lárúbá náà ní sọ pàtàkì àdéhùn bí bákan náà àbáyọ dúpẹ́ fọlọ́ láì bàbá àsìkò jẹ́ ọba pẹ́ sí kinní yìí gbọ́n kankan ẹ̀jẹ̀ súnmọ́ ẹbọ́ bá sọ̀rọ̀ ọba wòye ni nígbà tí wọ́n á wòye tí wọ́n sì fi ó sì ṣe déédéé tó ṣe yìí náà lọ́nà fi ṣe oúnjẹ àwọn afáwà ìgbádọ́mà ẹnìkan ní kọ́dísírù tó fún wọ́n sì rí òfin èyí mọ̀gbọ́dá gbàmùdàgbọ́lẹ́ni tí ń sọ̀rọ̀ rẹ̀ nígbà tó lọ ìdá rẹ̀ ìbẹ̀ nínú àkókò tí ìjọ jáde
ó jòkó tì bí èèyàn gbádùn rẹ̀ wọ́n náà záwọ́ tó ilé yìí wọ́n sì yóò fò dámù níjọ́ tuntun wà lójú ogun tí ìdá yẹn tó ń da ẹ̀jẹ̀ ṣòro òun ò tó súnmọ́ àmọ́ òun wò lọ́kàn kan báyìí wakana ahsanu khalqillahi kullihim wakana ahsan àṣìyàm in tó dájú lára rẹ̀ ní àṣìyàm ọlọ́run ó ní kí ọmọ tẹ́ bí wọ́n ní farabalẹ̀ wọ́n ní ojútì wọ́n gbà fọlọ́run oore yìí oore tó tóbi ni ebi dẹ̀ mọ̀ yí pé gẹ́gẹ́ bí àwọn tá a ṣe tàtàkù táwọn kù yìí sí lọ́rùn nínú àwọn ọmọ kéékèèké àfa tọ́nà ń yọrí tí wọ́n gba bí iṣẹ́ ìjọba lọ bí tiwa tí wọ́n dúró pé ibẹ̀ náà làwọn ti jẹ́yàn inú wọn làáfà wọn ìgbàdúmọ̀ wa. wọ́n á tí ìṣẹ́ni kankan nínú àwọn ọmọ kéékèèké yẹn tọ́nà wọn ti yọrù kaba yẹn lọ́dọ̀. ọlọ́run ló mọ ibi tí ma kúlì falẹ̀ bẹ́ẹ̀ de la yóò tẹ́ ẹ̀ máa yẹ ṣá ẹni tó bá wọ ọlọ́run ló máa ń fún yahtassu bi rahmatihi máa yẹ ṣá. níjọ́ kan bàbá wa ìgbàdúmọ̀ wọn ń ṣe nǹkan bàbá wájọ́ náà mo wá ń wò yín mo wá ń wò wọn báyìí mo wá ń fi wọn tọrọ mo ní àwọn ọlọmọ àṣàánú ìmí náà o kí àbá yìí wá sí fọlọ́run tó tó báyìí so àbá yín dúpẹ́ fọlọ́run iṣẹ́ tí wọ́n bẹ̀ ní iṣẹ́ àbá ọba rẹ̀ ni wọ́n bẹ̀ wá àwọn kan pè wá wọ́n sọ pé oye ò ṣe jókòó lé ó mú ìmọ̀wá àgbà wá bá yín lé wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn àwa kan wọ́n sọ fáwọn kan wọ́n sọ pé bàbá ọba lórí wọ́n ló ní gbogbo wa òun ni bàbá wa òun ló sì pa wá òun ló ní ká fi kíní yìí ká ṣiṣẹ́ yìí a sì dìde sí lẹ́yìn náà a wá rí i pé àáfàá Bádúmọ̀ fúnra rẹ̀ ó fẹ́ máa ṣe sọ̀rọ̀ àdìs kan tí ìgbàgbọ́sá mi kò bọ̀ sókùn ni wọ́n ní masarahu أن يقوم الناس أن يتمثل الناس له قياما فليتبوأ مقعده في النار gbogbo ẹni tí bá ti ń gapá tí bá ń ṣe wọ̀nàwọ̀nà yìí pé kó sáàrí mi tó bá dẹ́ àwùjọ ẹ̀fìbí tó jòkó nínú bí àná máa tí ì bá ṣe pé àwọn tó lọ́n gbọ́ láyé fún irú àwọn ọba lórí irú àwọn tó lè máa irú àwọn afáwà tó jòkó tó lọ́n gbé wá báyìí so inú wọn ni afáwà wà wọ́n wá ń sá sẹ́yìn wọ́n sọ pé tàbá di báyìí èyí ló ṣe báyìí èyí ló ṣe báyìí ẹlú yẹ kẹ́ ṣe léyìí tí a fẹ́ ṣe a máa ló kọ́ bàbá wọn bá lọ rí lórúkọ àfáàgbà bàbá wa ṣe wà álìmì inna sayyidal qawmi ẹni tó jó lórí ìjọ man kana álìmì àfáàná ni wọ́n lábí ẹ̀kún fi ahlihi bí hasibi kó lábà bá mọ̀bí tí ń bọ̀ ká tó wá gbé àmọ́bí tí bàbá ti ń bọ̀ lọ́hùn idha halla ardan aasha fiha bi ilmihi wa ma alimun fi baldatin bi gharibi láwọn afọ àwọn ti dénú kan wọ́n bá dé wọn. so lóòkọ́ bàbá wa Sheikh Alim ẹ dìde lóòkọ́ bàbá wa bẹ́ẹ̀ni bàbá wa mufti lóko tí wọn náà tí bàbá náà bá ọba lórí ẹ̀tọ́ lọ́wọ́ sí jẹ́ kó wọ́n sì nǹkan yẹn rí tí gbogbo wa náà gbà fún lóko rẹ̀ lóko gbogbo àwọn àgbàlagbà nílọrin lóko àfa àwa Bádúmọ̀ Bádúmọ̀ fi hàdí al-buq'ati al-mubarakah ibi pẹ̀lú wọn náà láti ṣe ẹ̀sà àfọwọ́lé pẹ̀lú ẹ̀fọwọ́sí ìkàyé nìyí àfùyí ìkà wọn ní ọlọ́wọ́ àdàpadà ó gbé wá fún yín ìbìdọ́ àtọkùn rọ́dọ̀tì ọlọ́mọsá àti àlùbáríkà ọlọ́mọsá àjòtì ọlọ́mọsá àfọyín ọlá bisimilahi rahman rahim ayà wà bàbá rẹ̀ nínú àlàkì yá ayọ̀ àlẹ́dẹ́ bisimilahi rahman rahim يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته
والله يعصمك من الناس والله يعصمك إن الله لا يهدي القوم الظالمين. بارك الله. Allahu Akbar. Alhamdulillah. Ẹjọ́ sí ẹbí mẹ́rin ó bọ̀ sí ọ̀rẹ́ ẹbí jẹun títí ọ̀ sáfà yòókù mọ́mú. Ẹja ẹja fọ́tò náà Ustaz. Prof. Bàbá bàyà. Sini. Sule ẹ̀ lé tébù yẹn. Bàbá mọ́gàjì.